magistrate court nígbà tí wọ́n ka orúkọ pé ẹ̀wọ̀n Ṣẹ́gun àti àwọn tó kù tí wọ́n ti fi sílẹ̀ àbí àwọn tó kù wọ́n sọ pé àwọn tó kù tó ti fi sílẹ̀ wọ́n ní àtàwọn tó kù tó ti sá lọ tí wọ́n rí mú tó dẹ̀ jẹ́ wípé gbogbo wọn lọ́jọ́ mú ṣùgbọ́n torí pé wọ́n ti gbowó bíìlì wọn wọ́n ti fi wọ́n lẹ̀ ìgbà tó wá kọ́ wọn ní àtàwọn tó kù tó ti sá lọ pé ẹ ti rà mọ́ra ogun wò ẹ mú àdá àti bùmọ̀ ẹ dẹ̀ lọ sílé ìyá kan ẹ fẹ́ lọ gba owó délé ẹ̀rẹ̀ tó lọ sílé Mr. Sunday Faramade Ògúntadé ṣọ́ ní bùtù rẹ̀ ẹ lọ kó adìyẹ ẹ̀yìn ta ni Sunday Faramade Ògúntadé ẹgbẹ́ bàbá Ṣẹ́gun ni ẹ̀gbọ́n wa nínú ilé wa ni òun ni senior brother tí gbogbo wa wò lójú nínú ilé tó jẹ́ pé bọ́ọ̀rọ̀ ìṣe jáde yìí gan-an olú ẹ kó sọ fún DPO pé what is wrong with you ẹ fọwọ́ wá sílẹ̀ kóòtù ẹni gbogbo wa ti ṣọ́ọ̀kì lọ́jọ́ yẹn gbàtọ́ gbé ọmọ yẹn lọ sí ọgbà ẹ̀wọ̀n tán tá a délé gbogbo wa kẹ́ẹ̀dùn lọ́ba bọ̀dá Sunday orúkọ yín jáde ní kóòtù mọ́ lẹ́yìn rẹ̀ ní bùtù so ẹ̀yin lẹ́yìn fi ọlọ́pàá wá kó àwọn ọmọ so ẹ ti mọ̀ wípé nínú òfin ìlú ẹ lọ fọlọ́pàá ìlú ọ̀yàn ẹ fi lọ mú àwọn èèyàn láìsí àṣẹ ọba torí ẹ̀rẹ́ fi lẹ gbé ọlọ́pàá láti ìlú bòmíì tó jẹ́ kọ́tà láti fi wá kó àwọn ọmọ ẹ ṣe dáadáa o olóde tí wọ́n ṣe máa lọ da bójú láàmú sábà máa dìgbà tó ti jábọ̀ tí yẹn tó ti kó adìyẹ tó ti kó ẹ̀yìn o ìgbà tó lọ́wọ́ mú wọn nísìn ṣé wọ́n máa gbéṣẹ́ gbówó àgbẹ̀ òfin ni ó máa sọ̀rọ̀ kíníkan ọ̀rọ̀ yẹn di wàhálà bàbá Ṣẹ́gun àti ẹ̀gbọ́n rẹ̀ yìí wọ́n yọ ẹ̀sẹ̀ síra wọn tó jẹ́ pé àwọn ẹ̀rọ làwọn nínú ilé. ẹ má bínú bàbá pé mo kọ́ọ̀tì yín ṣọ́ọ̀tù ẹ jọ máa tí ẹ ń sọ pé ó jẹ́ fámìlì yìí òun ló lọ mú ọlọ́pàá fi àrẹ́sì Ṣẹ́gun. bẹ́ẹ̀ àti àwọn ọmọ tó kù yẹn. àtàwọn ọmọ tó kù. fámìlì yín dẹ̀ ni ẹni yẹn. inú lẹ́kọ̀ọ́ kan náà ti jọ bí gbogbo wa pátápátá. ẹ yẹ máa ṣàlàyé lọ. gbogbo ọmọ Nàìjíríà ṣe ń gbọ́ ọmọ Yorùbá. mo kíwa gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi orí ìwà àtèmi ò ní burú ìṣẹ̀dá àwọn ọmọ wa ò ní gbàbọ̀dè a kú ìmúra ọdún aṣọ̀pọ̀lọpọ̀ láàyè àti láàyè wa mo fi àsìkò yìí kí gbogbo àwọn ẹ̀mí tó sọnù lórí ọ̀rọ̀ pé à ń ṣe give away àti gbogbo oríṣiríṣi títí di àsìkò yìí kọ́lọ́n kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere mo dẹ̀ kí àwọn fámìlì tí ó ṣẹlẹ̀ sí lórí ọ̀rọ̀ Ṣẹ́gun olówó òkèrè tí wọ́n dájọ́ ẹ̀wọ̀n gbére ikú fún torí òun ni o orí kéèsì yẹn la ṣe wà ìdí ni wípé ní ìgbà tí actress Bíọ́lá tí ó gbé kéèsì jáde ẹ rí pé ó go viral ó sì dé ọ̀dọ̀ gọ́vnà wa ìmọ́lẹ̀ gọ́vnà Adeleke of Osun State immediately náà ní gọ́vnà Adeleke of Osun State pàṣẹ wípé ó yá ẹ lọ náà gbé àwọn ìgbìmọ̀ dìde pé mo ní interest nínú kéèsì yìí ìdí ni wípé gọ́vnà ní orí ọ̀fẹ́ láti fún àwọn tó wà àwọn convict ní amnesty bóyá ní àwọn àsìkò kan bí irú Christmas period báyìí or bóyá ní January or somehow I think about 2 or 3 times in a year àwọn tó bá fẹ́ grant so láti gbà yẹn ọ̀rọ̀ yẹn mà ti di háwùháwù lẹ́nu oníkàn láti ń gbọ́kàn ọ̀hún lára àwọn ẹbí Ṣẹ́gun olówó òkèrè fúnra lára wọn àwọn ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni o ǹjẹ́ ẹ gbọ́ wípé ẹ̀gbọ́n bàbá Ṣẹ́gun bàbá tó bí Ṣẹ́gun ẹ̀gbọ́n ẹ̀ fámìlì kan náà ẹ fetí ara yín gbọ́ lẹ́nu wọn wípé òun ló lọ rìpọ́ọ̀tù Ṣẹ́gun àti àwọn other brothers tó kó papọ̀ wípé òun ní pọ́tírì o Ṣẹ́gun àtàwọn bọ́ìsì yẹn o àwọn ni wọ́n wá ń jí òun ní ẹdìyẹ àti ẹyin kó ẹ̀gbọ́n bàbá Ṣẹ́gun ọ̀rọ̀ wọn ní ẹran kì í sí ẹsẹ̀ ràgó ó dìpù gan ni o mo fẹ́ kó farabalẹ̀ kó gbọ́ àwọn àlàyé kó lè mọ ìrìn àjò tí Ṣẹ́gun wálé ayé wá rìn kí sáré gbé e débẹ̀ torí àsìkò ǹjọ́ o mọ̀ wípé ní inú ẹbí Ṣẹ́gun olówó òkèrè wọn ò jẹ́ kí ọmọ kankan kó gbérí bàbá Ògúntádé àbí kí náà porúkọ wọn tó jẹ́ ẹ̀gbọ́n bàbá Ṣẹ́gun tó ṣokùnfà ìrìn àjò ẹ̀wọ̀n gbére àti ẹ̀wọ̀n ikú tí wọ́n dá fún
Ṣẹ́gun kò ṣẹ̀yìn ẹ̀gbọ́n bàbá Ṣẹ́gun. Bàbá Ṣẹ́gun yìí òun ló ń ṣàárín bàbá Ṣẹ́gun yìí àti Justice Fálọlá tí ó dá ẹjọ́ ikú fún Ṣẹ́gun Olówó Òkèrè. Wọ́n ní wọ́n ọwọ́ kan wọ́, ṣùgbọ́n mo tún fẹ́ sáré gbé e débẹ̀ wípé ìjọ mọ̀ wípé ṣebí nítorí ògo, mo ní ṣebí nítorí ògo ni. Ǹjẹ́ ẹ mọ̀ wípé Justice Fálọlá wọ́n ní láti bíi 2 years ago or something ló ti wà nínú ìdààmú. Wọ́n ní láti bíi some years back ló ti wà nínú ìdààmú tí wọ́n ti yọ wọ́n nínú adájọ́ tí wọ́n ti ṣìṣe wọ́n ṣìwàhù. Kódà bá ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, àwọn kọmitì tí gọ́vnà Adeleke gbé dìde wípé kí wọ́n lọ ṣètò kán lọ bójútó ọ̀rọ̀ Ṣẹ́gun kán lè mọ bọ́n ṣe máa nawọ́ ìrànlọ́wọ́ sí i. Wọ́n mà ti gbẹ̀yìn bẹbọ jẹ́. Wọ́n ti yí ọ̀rọ̀ yìí, wọ́n ti sọ̀rọ̀ àná di bá mi ìkílẹ̀ tó mọ́, torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ last Friday yẹn òun ló yẹ kí Ṣẹ́gun kó ti gba freedom ẹ̀. Ṣàdédé ni wọ́n invite ẹbí Ṣẹ́gun, àwọn parent ẹ̀. Nígbà tó máa débẹ̀ náà bá ní pé wọ́n fẹ́ ṣe meeting, náà bá wọnú meeting. Ìgbà tó ṣáà máa rojọ́ títí tó máa jáde náà bá sọ fún mi. Wọ́n ti kọ́kọ́ sọ fún àwọn òbí Ṣẹ́gun wípé Ọlọ́run ti gbà kóso, Ṣẹ́gun ti gba freedom o. Ṣùgbọ́n nígbà tó máa wọlé meeting tó máa padà jáde, ọ̀rọ̀ tó ti bẹ́yìn yọ. Bẹ́ẹ̀ ni o. Ǹjẹ́ o tilẹ̀ gbọ́ wípé Ṣẹ́gun ó fẹ́ kẹ́kọ̀ọ́, ó lẹ́ẹ̀kì kó lọ study láti study medicine. Àwọn òbí ẹ̀ Ọlọ́run ò jẹ́ kó wọ́pọ̀ lọ́wọ́, wọn ò rówó tí wọ́n á fi tọ́. Ṣùgbọ́n ní inú prison tí wọ́n ti dá ẹjọ́ ikú fún tó ń dúró dọjọ́ ikú, ibẹ̀ ló ti kẹ́kọ̀ọ́ o, ibẹ̀ ló ti study medicine. Kódà ibẹ̀ ni Ṣẹ́gun tún ti ń ṣe kíni tó ti ń attend sí àwọn patient tọ́jọ́ jẹ́ convict ẹgbẹ́ ní inú ibi tí wọ́n tì wọ́n mọ́. Ìwé tí wọ́n gbà kí wọ́n jẹ́ kó kà, tí wọ́n jẹ́ káwọn òbí gbé rí débi tán máa rán ọmọ yẹn lọ sókè, tá a rán lọ sí school, tí ọmọ yẹn á fi jẹ́ ògo ìdílé wọn. Ẹni ẹyọ kan ṣoṣo tó dàbí ẹni tí ó gbé sókè tí nínú ẹbí yẹn, òun ni ó ṣokùnfà bí Ṣẹ́gun Olówó Òkèrè bó ṣe di èrò ẹ̀wọ̀n. Ẹ máa gbé. tó la pótírì tó ní ẹjọ́ so ìyẹn ló fà táwọn òbí ẹ̀ ṣe gbà ká mú pé Ọlọ́run á ṣe ìyanu pé tó bá pọ́dún 10 Ọlọ́run ṣe báwọn dẹ́mi ẹ̀ sí wọ́n á fi bẹ́tà. Ṣùgbọ́n nísìnyí a gbọ́ Mr. Fẹ́mi pé ọmọ yẹn ti lo Ṣẹ́gun ti lo 14 years níbẹ̀ ṣe tó jẹ́ wípé ó ti over 10 years. Ok, ṣé ní situation tó dé dúró sí tá a bá rí owó yẹn dájọ́ láti appeal, ṣé wọ́n á release ẹ̀ sá? Àbí kí ni situation case Ṣẹ́gun sìn kí a lè mọ nǹkan gangan tí ọ̀nà tá a fi lè support yín sá? We are ready. Àìmọye àwọn èèyàn labroad wọ́n ready sá. Nǹkan tí ó wá ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé nígbà tí àǹtí Bíọ́lá gbé ọ̀rọ̀ yẹn jáde gọ́fúnà sọ̀rọ̀. Bẹ́ẹ̀. Ẹ gbọ́. Gọ́fúnà jáde ó sọ̀rọ̀ pé ṣe pìtì pé kí àwọn ìgbìmọ̀ ilé judiciary Ọ̀ṣun pé kí wọ́n kíákíá ní wàràǹṣeṣà kan lọ ṣe investigation rẹ̀ pé wọ́n dẹ̀ gbé fáìlì ọmọ yẹn wá pé wọ́n máa grant ẹ̀ ní amnesty kó máa lọlé nǹkan tí gómìnà sọ ń jẹta wọ́n bẹ̀rẹ̀ àdúrósí àti àwọn èèyàn láti máa bá wa bẹ̀ gómìnà kí kó má jẹ́ kí wùrúwúrú wà látọ̀dọ̀ àwọn tí ó gbé ọ̀rọ̀ kú because àwọn tí wọ́n tó ní kó lọ sí investigation yìí náà òṣìṣẹ́ ìjọba náà ni wọ́n ní pé kí gómìnà kúkú fẹ́ kan decide fúnra ẹ̀ kó filẹ̀lẹ̀ kó má wulẹ̀ jẹ́ kí àwọn yẹn máa wulẹ̀ síwádìí kankan wọn bí àwọn kankan bí mọ̀ pé because ara nǹkan yẹn tẹ̀lé lè ó tún ti fẹ́ máa mú wàhálà mi dání. Ṣé ẹ ń gbọ́ látẹnu fámìlì Ṣẹ́gun Olówó Òkèrè ibi tí situation Ṣẹ́gun dé? À ń fi àsìkò yí àwọn ẹbí ẹni kí gbogbo wa ká jọ rawọ́ ẹ̀bẹ̀ sí gọ́fúnà Adeleke ní Ọ̀ṣun State wípé àwọn ìgbìmọ̀ kọmitì tí wọ́n yàn tó gbé dìde láti dá sí kéèsì ó dẹ̀ páwọn náà wọn ọwọ́ ti kan wọ́ o. Ohun tí fámìlì Ṣẹ́gun Olówó Òkèrè ń jẹ́ kó yé wa nìyẹn pé ọwọ́ ti kan wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá ní access sí gọ́fúnà wa Adeleke. Ọlọ́run kẹ́ wọn sí orí ipò yẹn nítorí àwọn tálíkà ni o.
ẹ ṣàánú o bàbá ìmọ́lẹ̀, ọ̀run ti fún yín ní agbára yẹn láti lè sọ wípé ẹ ṣetán láti ẹ dá Ṣẹ́gun sílẹ̀ kó máa lọ láyọ̀ àtàlàáfíà. Torí àwọn ìgbìmọ̀ táwọn lẹ gbé jáde tẹ gbé dìde kí ẹ lè mọ òkodoro ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ kẹ́ lè mọ bẹ́ ṣe máa free ẹ̀, wọ́n ti ọwọ́ ti kan wá pẹ̀lú ẹ̀gbọ́n bàbá Ṣẹ́gun, àwọn náà tún ti gbàbọ̀dè, wọ́n ní ni o, ẹja máa gbọ́bọ̀. Immediately tí ọ̀rọ̀ yẹn jáde, àwọn èèyàn tó kú adájọ́ yẹn lóyún online, adájọ́ yẹn náà wà padà lọ sí ministry yẹn, because a gbọ́ wípé láti bí ọdún méjì sẹ́yìn ìjọba ìpínlẹ̀ Nàìjíríà kan ti sáàkì adájọ́ yẹn àti pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti sáàkì adájọ́ yẹn pé wọ́n ló commit offence kan láti bí ọdún méjì tó ti rí àkóbá tí ò ti ṣe adájọ́ mọ́. Ṣùgbọ́n nígbà tọ́rọ̀ ilé tó wá ṣẹlẹ̀ ó wá lọ ní underground bá àwọn èèyàn pé ọ̀rọ̀ ọmọ Ṣẹ́gun tí wọ́n ń ṣépè lé lórí fún un pé statement tó kọ ní station àti ẹni tó wá jẹ́rìí ní kóòtù pé ọ̀nà ní pọ́ńtì inú fi dájọ́ fún un pé nínú statement yẹn àti nǹkan táwọn ọlọ́pàá sọ ni pé wọ́n ràdà tí wọ́n mú dání lọ pé wọ́n wà armed. Ní àná bàbá Ṣẹ́gun àti àṣẹ́gun gọ́fúnà àti àwọn attorney general wọ́n invite wọn lọ síbẹ̀. Ìgbà tó débẹ̀ gọ́fúnà ò sí níbẹ̀, àwọn kọ́mítì tó yàn wọ́n bẹ̀rẹ̀ sí ní àtáàkì bàbá Ṣẹ́gun àti wọn rẹ pé kí ló dé tẹ́ lọ sórí social media tẹ́ lọ parọ́ pé ọmọ yìí ò dalẹ̀, ọmọ yìí ò ṣètò, ọmọ yìí ò ṣàwọ̀. Instead tó yẹ kẹ́ lọ àbí ọ̀kẹ́ lọ bá bẹ̀bẹ̀ underground ìwà lọ bẹ̀bẹ̀ fún. Ìyẹn lọ́ọ̀yà yẹn, social media. ìyẹn justice yẹn jàre, ṣóun ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Jọ́ọ̀jì yẹn kọ́ àwọn ìgbìmọ̀ tí gómìnà set. Àwọn ìgbìmọ̀ tí gómìnà sẹ́ndì. Tó set up bíbẹ́ kan ṣèwádìí. Ẹ yo. Àwọn yẹn náà tó ń bá àwọn bàbá ọmọ yẹn fa. Wàhálà báyìí. So àwọn bàbá ọmọ yẹn náà tó wá fún àwọn yẹn náà ní open attack. Committee. Kí làwọn fẹ́ ṣe? Àwọn nǹkan náà gbé àwọn dìde. Wọ́n ní káwọn wá sọ tó ṣẹlẹ̀. Bàtà wọ́n dẹ̀ sọ tó ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ gbé síta. Bàbá ní ó dáa àwọn ti gbọ́ kan jókòó. Wọ́n ṣàtúwọ́n sí yàrá kan. Bàtà tó di bíi 2 hours. Wọ́n ti ṣe mítìn tán ní ara wọn. Wọ́n jáde padà. Wọ́n á ní pé kan tó lè fọmọ wọn lẹ̀. Wọ́n máa padà lọ sórí tẹlifíṣàn àtàgbáyé yẹn pé káwọn gbogbo àtàgbáyé má bínú pé ọmọ àwọn jalè tó tán. Kí ìjọba bá wọn dárí jì. Bàbá ọmọ wa ní láàyè àwọn ò lè try tó dá wọn lójú ní gbogbo ọ̀nà yọmọ yóò jáde. Tó ẹ̀yin èèyàn mi, ẹ̀yin abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí ń pọn ọmọ tí kì í jẹ́ kẹsẹ̀ ó wọ́lẹ̀. Àwọn fámìlì tún Ṣẹ́gun olówó òkèrè wọ́n nídìí ìrànlọ́wọ́ wa, ẹ ṣàánú. Ní àárín kọmitì tí gọ́vnà Adeleke gbé dìde ìgbà tó máa ṣe mítìn lọ mítìn bọ̀, wọ́n padà wá sọ fún èyí tó yẹ kán fún àwọn kó fa Ṣẹ́gun lé ọwọ́ àwọn òbí ẹ̀. Ìṣe ni wọ́n wá sọ fún wọn pé ọ̀rọ̀ tún ti bẹ́yìn yọ o, condition kan nítorí wípé ẹ̀gbọ́n bàbá Ṣẹ́gun tó ṣe okùnfà ìrìn àjò ikú fún Ṣẹ́gun olówó òkèrè ọmọ àbúrò ẹ̀ yìí, ó ti lọ pé ọwọ́ ń kọ wọ́n, ó dẹ̀ pé máa yẹn wọn ò fẹ́ freedom Ṣẹ́gun. As a matter of fact, bẹ́ni wípé kí Ṣẹ́gun jáde láyé, wọn ò fẹ́ kí ọmọ yẹn kó wà láyé. Nísìnyí wọ́n wá tún sáré ti lọ block ẹ̀. Gbogbo wa lájọ ọmọ Nàìjíríà ni wá, gbogbo wa lájọ ọmọ bó ṣe ń rò. Ìgbà táwọn kọmitì máa jáde padà náà wá sọ fún àwọn parent Ṣẹ́gun wípé ó ní láti lọ sí online again nígbà tí ẹ̀gbọ́n bàbá Ṣẹ́gun tó ṣokùnfà ìrìn àjò ikú fún Ṣẹ́gun olówó òkèrè ó ti pé bàbá Ṣẹ́gun, wọn ló lọ bá bàbá Ṣẹ́gun nílé tó lọ ń bàjà wípé ìwọ lọ gbé kéèsì ọ̀rọ̀ ọmọ ẹ lọ sí online. Ìyẹn nígbà tó gbé lọ sí ọ̀dọ̀ actress Bíọ́lá wípé nǹkan tójú ẹ máa rí wípé kí bàbá Ṣẹ́gun padà lọ. Lọ́rọ̀ kan ṣá, after the meeting pẹ̀lú àwọn committee bá sọ fún àwọn parent Ṣẹ́gun wípé kò lè work mọ́ o. Wọ́n ní láti padà lọ nígbà tí wọ́n ti gbé ọ̀rọ̀ yẹn lọ sí online. Wọ́n ní láti padà lọ sí online again láti lọ sọ ńbẹ̀ kí bàbá Ṣẹ́gun sọ wípé gbogbo ọmọ Nàìjíríà o, òtítọ́ àti lódodo o, òun ni Ṣẹ́gun ọmọ àwọn olówó òkèrè o, ó jí ẹyin kó ó sì jí ẹdìyẹ. Wọ́n ní bí ìyá àti bàbá Ṣẹ́gun bọ́n ṣe fárígá nìyẹn pé láyé ká má rí.
báwo làwọn ṣe máa lọ sí online lọ parọ́ nǹkan tí ọmọ wọn ò ṣe? Àwọn mọ̀ wípé ọmọ wọn ò jí ẹyin, kò jí anything. Ẹ̀gbọ́n bàbá Ṣẹ́gun dẹ̀ mọ̀ wípé Ṣẹ́gun olówó òkèrè yìí kò jí ẹyin, kò sí lára àwọn tó ń jí ẹyin ẹ̀ àti ẹdìyẹ according to wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún mi lèmi náà ṣe gbé sílẹ̀, àbí kò yé yín bẹ́ẹ̀, wọ́n ní ká pé allegedly. So bàbá ti fárígá, èmi wá pùtẹ̀ náà sọ́dọ̀ yín pé ẹjọ́ ẹ advice wa, ẹ lè bá wa fi síbi comment section. Bó bá dẹ̀ jẹ́ pé kẹ́ pè mí náà ní lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ +491521745023. Ṣé kí àwọn parent Ṣẹ́gun wá sàn láìkan wá sọ wípé lóòótọ́ ni Ṣẹ́gun jalè tí ó sì jalè? Yọ ní ìgbà tó bá ti ṣe tí àwọn parent ẹ bá ti lè sọ bẹ́ẹ̀ online, ìgbà ẹ̀ náà máa tó fi Ṣẹ́gun olówó òkèrè sílẹ̀. Mo ní irọ́ ni. Wọ́n fẹ́ fa pápẹ́ míì sí ẹsẹ̀ ọmọ yẹn. Ìgbà táwọn òbí ẹ̀ bá ti wá síta tí wọ́n bá ti lè confirm ẹ̀, kí ló tún kù? Kò sí kéèsì mọ́. Bẹ́ẹ̀ mi ṣe rí, báwo lẹ̀yin ṣe rí? Ẹ̀yin tẹ́ mọ̀ jù mí lọ, tẹ́ lè rà mí pasùjẹ́ nínú ọgbọ́n ìmọ̀ àti òye tí Ọlọ́run fi kẹ̀yìn. Ẹjọ́ ẹ bá mi dá sí i. Iná ọmọ ò ní jó yín, kò ní jó wa. Iṣẹ́ gbogbo wa ni o. Mẹ̀kúnnù ni gbogbo wa. Àlọ́ ènìyàn, àlọ́ Ọlọ́run, a sì lẹ́jẹ̀ lọ́rùn. Àwa la máa ní láti wà ń bẹ̀ fúnra wa. Kò sí olówó kankan tó ń bọ̀ wá fún wa. Àbí kò yé wa báyìí? Ẹ jẹ́ ká máa gbọ́ bọ̀. Bàbá ọmọ wa tó wá ń sọ fún àwọn àgbà kan tó délé pé àwọn tó wọ àwọn ọ̀rọ̀ yìí bí ni pé ẹ̀gbọ́n àwọn ṣé kìí ṣe pé tó ti lọ náwó fún àwọn bíbí yìí ní underground. I'm telling you. Láti má fẹ́ jẹ́ kí wọ́n fi ọmọ yìí sílẹ̀. Pé wàhálà máa ṣẹlẹ̀ o. Nǹkan tó ń ṣẹlẹ̀ ni wípé Jerry George yẹn ó ní nǹkan tó jẹ́ pé ó ti ṣe tí wọ́n ṣe. Mo bọ́ sà ẹ jẹ́ kí n sáré sọ kankan fún yín nítorí pé wọ́n ti gbọ́ wípé gómìnà sọ pé tọmọ yẹn bá ti jáde pé kán gbé wá àwọn fẹ́ interview ẹ̀, wọ́n fẹ́ gbọ́ látọ̀dọ̀ ọmọ yẹn kan wá wò pé tó bá pọ̀ sí tọmọ yẹn bá lọ jáde òótọ́ máa fara hàn. Ìyẹn ló wá jẹ́ ká máa gbọ́ ọ̀nà ẹ̀bùn láti make sure pé wọ́n fọmọ yẹn lẹ̀. Lọ́n fi wá sáré sọ pé kí àwọn òbí ọmọ yẹn padà lọ sórí tẹlifíṣàn kan lọ sọ pé ọmọ àwọn jalè, ṣùgbọ́n kíjọba dákun kọ́ bá wọn filẹ̀ ìpè tó bá ti sọ yẹn àwọn máa lọ sí prison tọmọ yẹn wà. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ní fún sọ́pọ́ọ̀tì wọn kan ṣe irú nǹkan bẹ́ẹ̀. Now gbàtí bàbá ọmọ yẹn wá yarí pẹ̀lú wọn lẹ́tà àwọn á sọ pé congratulation pé kò sí wàhálà pé àwọn máa lọ tú ọmọ yẹn sílẹ̀ ìyẹn àná wípé ṣùgbọ́n ọmọ kejì yẹn kan jọ ṣé wọ́n lè bá wọn rí fámìlì ẹ̀ náà torí bó ṣe ti ya wèrè sọ́gbẹ́ wọ̀nyẹn tó bá filẹ̀ náà kò lè wúlò. Another part tí mo tún wá fẹ́ kẹ́yìn ìyá aláìyá mi àti baba ńlá kú baba mi káàkiri àgbáyé kẹ́ gbọ́. Ṣé mo pé kò ń ṣe Ṣẹ́gun olówó òkèrè nìkan ni wọ́n kó? Lára àwọn ọmọ tí wọ́n kó tó sì kù síbẹ̀ pẹ̀lú Ṣẹ́gun, ó ti ya wèrè mọ́ wọn lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, abiyamọ o. Kódà wọ́n ní condition ti critical débi wípé àwọn òbí ti ẹ̀gan wọ́n ti write ẹ̀ off wípé wọ́n ti minus ẹ̀ bó ti lọ. Wọ́n ní ọmọ yìí tó bá jókòó ìdí ẹ̀ ọkùnrin ìdí ẹ̀ máa ń rin ẹ̀jẹ̀ á máa jáde. Wọ́n ní nínú etí ẹ̀ ẹ̀jẹ̀ á máa rush jáde, á máa go out báyìí nímú gbogbo ẹ̀. So ó ti ya wèrè completely tí ò mọ̀ nǹkan tó ń ṣe mọ́ ẹni nothing. Kọ́rọ̀ yẹn lè dùn ẹ́ gbọ́. Bàbá Ṣẹ́gun wá sọ pé ó dá àwọn ti gbọ́ àwọn máa gbìyànjú. Ìgbà tó di lé mi Thursday bàbá Ṣẹ́gun lọ sí fámílì àwọn ọmọ yẹn wọ́n lọ gbé èèyàn dìde ńbẹ̀ wọ́n mú wọn lọ sí Òṣogbo. Ìgbà tó bá dé Òṣogbo ní èdè wọ́n ṣe yanjú ọ̀rọ̀ ọmọ yẹn tán làwọn pípù yẹn èké kọ́mítì yẹn tó wá sọ pé bàbá Ṣẹ́gun ọ̀rọ̀ Ṣẹ́gun ó tún ti fẹ́ máa mú nǹkan mìíràn ní pé adájọ́ ẹ̀ náà ó ti yọjú o ẹ̀rí tó náà fi sílẹ̀ rí o wípé ọmọ yín ó má dà àti kùmọ̀ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ tó kù tó ti sá lọ wọn lọ ká ìyá kan mọ́lẹ̀ wọ́n fẹ́ gbowó ẹ̀ ìyá rẹ̀ pariwo olè lọ́ fi sá lọ. Ṣé gbọ́ nǹkan tí àwọn fámìlì Ṣẹ́gun sọ? Wọ́n ní ijó tó yẹ kán fa Ṣẹ́gun lé àwọn òbí ẹ̀ lọ́wọ́ náà bá tún wá bá wọn wípé Justice Fálọlá tó dá ẹjọ́ ikú fún Ṣẹ́gun olówó òkèrè ó ti padà yọjú o. Lóòótọ́ wọ́n ti rí wọn náà ti ní problem wọ́n dẹ̀ ti yọ wọ́n ṣẹ́, ṣùgbọ́n wọ́n náà padà wá tún wá yọjú again láti mú ẹ̀rí míì wá against Ṣẹ́gun tó jẹ́ sí wípé justice yẹn àti ẹ̀gbọ́n bàbá Ṣẹ́gun bọ́n ṣe wà ní ọwọ́ ń kanwọ́ wọn ṣáà fẹ́ kí ọmọ yẹn rí freedom.
ní inú ẹbí Ṣẹ́gun wọ́n ní kò sólówó, ẹ̀gbọ́n bàbá Ṣẹ́gun nìkan ló dàbẹ́ ní pé ó gbé orí sókè díẹ̀. Wá fi ìrìn àjò Ṣẹ́gun kó fi wo ìrìn àjò ayé títì ẹ, kémi náà fi wo títì mi. Àìmọye fámílì tó jẹ́ ipò ọmọ ológo bẹ̀ wọn ò ní gbà, àwọn kan àwọn àbẹ̀ pẹ́sẹ́ lẹ́yìn àwọn tí ò bá ti jẹ́ àwọn kò gbúdọ̀ jẹ́ ẹlòmíì. Ibi iṣẹ́ lẹ́yìn tí ò bá ti jẹ́ àwọn kò síbi tí a ti ń pàdé àwọn irú àwọn èèyàn báyìí tí wọ́n sì máa dúró tì ẹ́ lọ́rùn. Wọ́n á máa mọ́nítọ̀ ẹni òun á sọra wọn di monitoring spirit. Ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n á máa bà ẹ́ lórúkọ jẹ́ káàkiri gbogbo àwọn tó bá ti mọ̀ mọ́ ẹ. Lẹ́yìn ìgbà yẹn gbogbo nǹkan tó wá ń ṣe wọ́n náà ò fẹ́ kó jẹ́ èèyàn. Wọ́n á dúró tì ẹ́ just for nothing. Ṣùgbọ́n gbogbo nǹkan tí òun ṣe wọ́n á jókòó tì ẹ́, wọ́n á sọra wọn di monitoring spirit pẹ̀lú ẹ. Irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ tó bá sọ ara ẹ̀ di monitoring spirit tó òun gbógun ti ayé ìwà àti èmi níkọ̀kọ̀, ṣùgbọ́n tó jẹ́ pé iṣẹ́ tí òun gbógun tì lára iṣẹ́ yẹn náà ẹ jókòó ẹ mú lára ẹ lè fi kún ìrìnàjò ayé yín, ẹ ní jẹ́ èèyàn. Ẹ ní jẹ́ èèyàn. Ìwọ tó bá jẹ́ ẹni ègbé nínú ẹbí tó sọ wípé tí ò bá ti jẹ́ ìwọ kò tún gbúdọ̀ sí ọmọ ológo míì, tí ò bá ti sí ọmọ ẹ kójó lógo kò tún gbọ́dọ̀ ọmọ ológo míì ò gbúdọ̀ dìde nínú ẹbí, ó ní jẹ́ èèyàn. Àwọn tiẹ̀ náà ò ní jẹ́ èèyàn. Kí ló dé Yorùbá ológo ọmọ ní Ṣẹ́gun nínú ìrìn àjò yìí, torí ọ̀rọ̀ yìí pọ̀ gan ni mi dẹ̀ fẹ́ kí fídíò yìí gùn jù. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ sí kí n round it up. Ó ì máa ní another part. tó bá jẹ́ pé ìyá yóò pariwo ṣé wọ́n ní fàdá sá. Hello sir. Hello sir. Ẹ jọ̀ọ́ sà, ẹ má bínú, ẹ jẹ́ kí. àwọn pé àwọn tó kù àwọn máa ní káwọn fámìlì wọn kan wá rìlíìsì wọn. àṣà bẹ̀bẹ̀ lọ́jọ́ yẹn níbi yẹn ni pé wọ́n á dijọ́ kejì àpàdà wà ọjọ́ yẹn ló jẹ́ ọjọ́ kẹrin rẹ̀. àbójútó kẹrin yẹn àpàdà níbẹ̀. Gẹ́gẹ́ bí mo yẹ sọ fídíò yìí máa ní part 2 torí mo máa fẹ́ kẹ́ gbọ́ délẹ̀ níbi tí ìrìn àjò Ṣẹ́gun Olówó Òkèrè tí ó dé dúró títí dìsín kò tí ì rí freedom. Ẹ̀yin abiyamọ ayé wọ́n ní ká máa pariwo from now, ká má dákẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ torí tá a bá dákẹ́ wọ́n á gbàgbé ẹ̀ síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló sì ń bẹ̀rù wípé inú ibi tó wà nígbà tán ti rí pé kéèsì ti ń ṣẹlẹ̀ irú ẹ̀gbọ́n bàbá ẹ̀ tí ó ṣáà ń sọ wípé kí wọ́n pa àfi kó kú, torí nínú àlàyé tí àwọn fámìlì Ṣẹ́gun Olówó Òkèrè tí wọ́n ṣe fún wa ó ní wípé gbogbo kinní yẹn ẹ̀gbọ́n bàbá Ṣẹ́gun kò fẹ́ kọ́mọ yẹn wà láyé no matter what anything. Ìsáídà kó jẹrà mọ́bi tó wà yẹn kò gbúdọ̀ bọ́ síta. Kí ni bàbá Ṣẹ́gun ṣe fún ẹ̀gbọ́n ẹ̀? Kí ni Ṣẹ́gun Olówó Òkèrè fúnra lára ẹ̀ kí ló rà nígbà ẹ̀gbọ́n bàbá ẹ̀? Ọ̀rọ̀ rèé o abiyamọ ayé, iná ọmọ ò ní jó wa lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ò yí padà rárá. Yèyé Dára Kowee òun ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi ṣe ètò yìí. Jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ ran Ṣẹ́gun Olówó Òkèrè kí ẹni olóore má bàa kú sípò òkà. Wọ́n ní orí yéye ní mògùn àìṣẹ̀ ló pọ̀. Èmi àti ẹ lè ṣèrànlọ́wọ́ fún un. Ìwọ náà bá mi mú fídíò kó bá mi share káàkiri, bá mi share dọ́dọ̀ gọ́vnà Adeleke of Ọ̀ṣun kí wọ́n fetí ara wọn gbọ́ irú ohun tó ń ṣẹlẹ̀ àti ipa tí àwọn kọmitì wọn tí wọ́n ń kó, ohun tí wọ́n ń sọ. Ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n sọ pé kó lọ ṣe, ọ̀tọ̀ ní nǹkan tí àwọn kọmitì yẹn ń ṣe. Àwa ń fẹ́ freedom Ṣẹ́gun Olówó Òkèrè nítorí wípé mo rí bẹ́ẹ̀ ni wípé àkàndá ènìyàn ni, ẹni ikú ò pa àrùn ògbèdè òun ni, ó ní nǹkan ṣe láyé. Má gbàgbé mo sọ fún ẹ ó fẹ́ kàwé, àwọn òbí ẹ̀ lówó wọn ò lówó. Inú prison ìwé tí ò lè kà níta ibẹ̀ ló ti kà. Ó ti di Ṣẹ́gun Olówó Òkèrè, ó ti di doctor ní inú prison tó wà o. Ó ti ń attend sí àwọn patient tó sì ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wá ń bẹ̀rù wípé àtijẹ àti mú kọ́ má lọ fún ní poison. Kí ni ìwọ náà fi? Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n a dúpẹ́ pé a ti kùn sí àwọn èèyàn wa kankan lóríṣiríṣi. Wọ́n dẹ̀ ní kí n má ṣe àlàyé púpọ̀ ju bó ṣe yẹ lọ. Lórí ìyẹn wọ́n ní Ọlọ́run àbá ó ti gbàkóso ká fi ọkàn wa wálẹ̀ báyìí pé ọ̀rọ̀ pé wọ́n á lọ fún lóúnjẹ ní poison nínú kinní wọ́n ní kò lè ṣẹlẹ̀ rárá. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o a sì ń mọ́nítọ̀ gbogbo ẹ̀ náà. Ẹ wo ẹni bà ló mọ̀ ìrìnàjò ayé ò rọrùn. Kò rọrùn. Ṣùgbọ́n Ọlọ́run kò fi rọrùn fún wa. Àwọn ọmọ wa ò ní ṣàgbákò, àwọn ọmọ wa ò ní inherit ọ̀tá àmútọ̀run wá àwọn òbí wọn. Gbogbo ẹnikẹ́ni tó bá lè wo àtẹ̀mí tí ò rí wa mú tó wá lọ́mọ lókù tó ń fẹ́ mú, ìwọ Ọlọ́run ò sì já okùn ẹ̀mí wọn ní kíákíá ní gbígbóná kí ilẹ̀ kó mu ẹ̀jẹ̀ wọn. Ọdún bọ̀ kò ní mu ẹ̀jẹ̀ ìwọ àtẹ̀mí, ìwọ náà ṣọ́ra ṣe o. Má náwó anyhow. Rántí pé January wà bẹ́ẹ̀ kò ní di January kó má bẹ̀bẹ̀ kiri káwọn èèyàn má wá fẹ́ kó wá máa bínú.
rántí January wà, February, March wà o. Má gbàgbé láti subscribe sórí YouTube channel. Má sì ṣe kíni, má gbàgbé láti bá mi share video yìí, bá mi like video yìí, kó bá mi thumb up. Orúkọ tèmi ò yí padà. Yèyé Dára Kowé ni mò ń jẹ́. Your comment is very, very important. Ire o.